jẹ́jẹ́ sí alákàn ò ṣe jíjẹ o ò ṣe jíjẹ lókun o kò má má parí. bàbá oko sóòtú ti dé. àyájọ́ ọjọ́ ìbí ẹni. àyájọ́ ọjọ́ ìbí ẹni. ó yẹ ká kún fayọ̀ pẹ̀lú dùnú o. àyájọ́ ọjọ́ ìbí ẹni. àyájọ́ ọjọ́ ìbí ẹni. kábíyèsí o aláké ló ń bọ̀ yíyẹ bá mi dìde fún bàbá. òkú kẹ́nu bàbá wa ni ọmọ kẹrẹwù jígí ọmọ àdàbà nísẹ́gi àbàbàjà ní dùbù lórí òkè àti pẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ la gbé bí mi sí o ibẹ̀ la gbé tọ́ ẹ dàgbà o nílẹ̀ òmìnira èmi ò fà abẹ́ òkúta ṣògo ó dúró lórí Olúmọ máyọ̀ lórúkọ Ẹ̀gbá o èmi ọmọ Lísàbí máyọ̀ máyọ̀ onítẹ̀sí lórí Olúmọ onítẹ̀sí máyọ̀ 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 lórí Olúmọ máyọ̀ o lórí Olúmọ. Abẹ́òkúta ìlú Ẹ̀gbá èmi ò ní gbàgbé rẹ òun ò gbé yọlé èèyàn kan mi o nílùú Odò Ọya máyọ̀ 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 lórí Olúmọ Rọ̀yìmù máyọ̀ 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 o lórí Olúmọ. Máyọ̀ 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 o lórí Olúmọ. máyọ̀ 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 o lórí Olúmọ. Chief Stephen Gbóyèga Ọ̀dẹ́bí JP happy birthday to you wàá ṣọ̀pọ̀ ẹ̀ láyé láyé. ọmọ wọn ní tẹ́sí ìjó rèé lẹ́sẹ̀ bàbá àwọn ọmọ kan pàápàá wọn ò lè jó tó bàbá yéèpà èyí yẹ rí yẹ wí èyí yẹ rí yẹ rò èyí yẹ rí yẹ wí èyí yẹ rí yẹ rò. Adégbóyèga ṣe ohun ẹgbẹ́ kó ṣe èyí ẹ rí ẹ wí èyí ẹ rí ẹ rò èyí ẹ rí ẹ wí ohun ẹ rí ẹ rò Adégbóyèga ṣe ohun ẹgbẹ́ kó ṣe ẹgbẹ́ kóró gbé o ẹgbẹ́ kóró gbé o wá. Adégbóyèga kan pé kóró gbé òwe Stephen bẹ́ẹ̀ bá rọ obìnrin lórí àparò ẹgbẹ́ kóró gbé wa ẹgbẹ́ kóró gbé òwe ẹgbẹ́ kóró gbé wa ẹgbẹ́ kóró gbé òwe. ẹgbẹ́ kóró gbé wa. Ayọ̀dìyẹ lórí àparò ẹgbẹ́ kóró gbé òwe.
òkúta ń bẹ lọ́nà bàbá máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan òkúta ń bẹ lọ́nà bàbá máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan eléyìí bàbá wa èyí bàbá wa eléyìí bàbá gidi ni ọ̀dẹ́bí yìí bàbá rẹ̀ Stephen yìí bàbá gidi ni Adégbóyèga bàbá rẹ̀ bàbá yìí bàbá gidi bàbá wẹ̀mí mọ́ bàbá gidi bàbá wẹ̀mí mọ́ bàbá rẹ̀ aboyin kan sọ́lá bàbá wa bàbá mojoyanlá bàbá rẹ̀ bàbá Manuela yìí bàbá rẹ̀ ni bàbá more fúnkẹ́ àìná bàbá Babátúndé yìí bàbá rẹ̀ láwùrẹ́ bẹ́ẹ̀ ẹ̀rẹ́mẹ́lá ọmọ Adébíyó ọkọ̀ wa náà dọ́dọ́ ló gbé o. owó lè lẹ̀ lò. ilé ọmọlá akẹ́ máa jó ọmọ máa jó méjì ọjọ́ mẹ́ta fọ́ gbòdìdẹ ní ọmọ yòówẹ́ ilé ọmọ yòówẹ́ òde. Ṣìfì Gbénga bàbá àti etí ọ̀dẹ́bí ọmọ wọn ní tẹ̀sí ìsàlẹ̀ àké. ilẹ̀ bàbá wẹ̀ mímọ́ bàbá mo tún ráyọ̀ mi àyàdé sọ̀yà wẹ̀ mímọ́ àyàkínyẹmí bàbá oyin kan sọ́lá àyà púpọ̀ ọlá bàbá mojo ìyànlá kúpọ̀nù Emmanuela ọmọ rọ́pò mi ò ṣeun bàbá mo rò Fúnkẹ́ àìná orosùn mi Babátúndé ọ̀dẹ́bí ọ̀kan lọ́mọ ọ̀kan láwọn o Babátúndé ọ̀kan láwọn o Babátúndé ọmọ wa ṣerú ẹ̀ fún wa o àmì o ọmọ wa ṣerú ẹ̀ fún wa àṣẹ. ọmọ wa ṣerú ẹ̀ fún wa o àmì ọmọ wa ṣerú ẹ̀ fún wa àṣẹ. Balógun Ẹ̀gbá ẹ máa wọlé o. Aláwọ̀ láti fún ẹ máa wọlé o. àwọn olóyè Ẹ̀gbá àwọn tí kábíyèsí ọba Aláké gbogbo wọn ń péjọ nítorí ìdádì ìwà. kábíyèsí ẹ máa wọlé o. adé apẹ́ lórí kí bàtà pẹ́ ẹlẹ́sẹ̀ bàbá ọba àti ẹni mo ṣe. ṣùfọ́dọ́bì yìí ló ṣọjọ́ bí ó. ṣùfọ́dọ́bì yìí ló ṣọjọ́ bí ó. 18 years. Àlàó mi bá wa sábà. Happy birthday to you. Ẹ ṣe púpọ̀ ọdún láyé. A kú oríire bàbá pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run àgbà yín á túbọ̀ dalẹ̀. Special greetings to all my ogas seated here, my president, all the executives. I cite you, Mr. Latin, Ọ̀pẹ̀bẹ̀, Baba Jobiewe, gbogbo yín pátápátá ni mo kí o.
ẹ túbọ̀ kó wa jẹ̀pẹ́ láṣẹ lọ́wọ́ Ọlọ́run. JJC ọmọ oko ọmọ ni lọ́dọ̀ tèmi, ó lè jẹ́ bàbá lọ́dọ̀ tí ọmọ mi ló máa jẹ́ forever. The celebrants, I want you to please step forward. It's time for you to cut your birthday cake. Mr. DJ, appropriate song for the celebrant, please. Let all the children be here, please. Now, Daddy, the way we used to do it back in the days. Sherry Mimi King Shomode. You're celebrating 80 today, I'm 83. So what be me 3 years before you were born? Bobo nkote en wo yi packaging ni. Mo mo age me. Yes. Makeup and packaging, this is what you see. So I'm your elder sister. Yes or no? Yes. Ẹni tó sọ pé tẹ̀ sójú ẹ̀ ní wrong àbí? Ẹni tí? Nickname tí ọ̀rẹ́ yín pè yín lẹ́ẹ̀kan sà. Èmi ò gbọ́. But daddy ẹ gbọ́ sà. Sí tòsí wọn sí bíbá ẹ sà. Ó ti yọgi. Daddy ẹ má wá o. Ẹ ṣàrà jókòó síbi tẹ jókòó sí. Bọ́dá mi Mikaeli. Bọ́dá mi Maiki. Ará abúlé Arómimáwẹ̀. Mò ń pè líbí wá líbí kó wá tọrọ rẹ sọ. Èmi ò sí ń bí o. Èmi ò sí. I did not start anything o. Daddy lẹ́ẹ̀kan ẹ dúró síbi tẹ dúró sí yẹn sà. Lẹ́ẹ̀kan yẹn kí ni ìnagijẹ tẹ pè wọ́n sà? Mo ní Olúwo tẹ̀sí. Bẹ́ẹ̀ ni tẹ̀sí ni mo wí. Ṣé òótọ́ ni? Ṣé rí bàbá yìí? Mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ o. Ṣé kí n sọ? Yeah, my best speaker. All right, ladies and gentlemen, it's time for the celebrant to cut his birthday cake. Emma Bolenyi cake, Daddy. Let the children support. I want to invite Olori Agura to please come and officiate the cutting of this cake. Please come forward and officiate the cutting of this cake. Thank you, madam. Daddy, congratulations, sir. Nítorí bàbá tí ọmọ bá ṣerú eléyìí fún bàbá rere ni. I'm so happy for you. I congratulate you. At the count of 8, Daddy, you will cut the birthday cake. So I start. 1. Join Daddy in cutting the birthday cake. 20. 40. 50. 60. 70. 75. 76. 77. 79. 80. Congratulations, Daddy. I'm so happy for you. Ọlọ́wọ́ á jẹ́ kó mọ̀ ṣerú eléyìí fún gbogbo wa o. Àyájọ́ ọjọ́ ìbí ẹni. Àyájọ́ ọjọ́ ìbí ẹni. Ó yẹ ká kún fayọ̀ pẹ̀lú dùnú o. Àyájọ́ ọjọ́ ìbí ẹni. Àyájọ́ ọjọ́ ìbí ẹni. Kábíyèsí o. Aláké ló ń bọ̀ yíyẹ bá mi dìde fún bàbá. Òkú kẹ́nu bàbá wa ni. Ọmọ Kéréwù jígí. Ọmọ àdàbà ní sẹ́ẹ̀gì. Àbàbàjà ní dùbù.
ọmọ òkú kẹnu Abacha ní dùbù ọmọ òkú kẹnu. Kábíyèsí ọba gbadé bọ́ mi o. Kábíyèsí ọba òkú kẹ́nu mi o. Ilé ń fọ́ bá a pè ọba aláṣẹ ọba. Ilé ń fọ́ bá a pè ọba aláṣẹ ọba. Balógun ẹgbẹ́ ń bẹ ní jòkó kí bàbá tó dé. Ṣìfọ̀dà bí ìkìlá ó fẹ́ níjó ìjọ pẹ́. Bàbá ìjọ wọ́n ẹ̀ dáná pọ́sítà fẹsẹ̀ rajó. Ẹ má jẹ́ kó lè lálejò o. Gbogbo lọ́mọdé pẹ́ lágbà gbogbo yìí la kí. Àwọn ọmọ olúwo tẹ̀sí wọ́n ń ṣọjọ́ bí fún dáàdì wọn. Bàbá tó bá tọ́mọ láti kékeré tó bá dàgbà yóò jẹ́ wọn mọ́. Olúwo gbàfin gbogbo Ìbàràpá. Ọkọ létí àná tí ò sí láyé mọ́. Kíkẹ́ lọ́mọ ìyàwó Dẹ́bì ọ̀rọ̀ ẹ̀rẹ́ mákàmá ní. Kábíyèsí ọba Kútà ìbà rẹ̀. Ọba Adékúnlé Oyèlúdé olóhùn ọ̀fọ̀ òwú Kútà. Ọba olówó òwú Kútà o adé àpẹ lórí. Pa Stephen ló ń ṣọjọ́ ìbí o. Bàbá wa Gbóyèga Ọ̀dẹ́bíyìmí JP adé apẹ́ lórí. Ẹ̀mí tó ṣe 80 o yíyó ṣe 90 o. Ọlọ́run ọba ló fa àlàáfíà jọba. Ẹni bá rí sí Ọ̀dẹ́bíyì
àrípọ̀ lọ́wọ́n bá òfàláfíà jọba. ọkọ̀ sí mi sí sánà mi tí ò sí láyé mọ́. gbogbo wa pátá dá wa bí gbogbo wa la máa dàgbà la máa dògbò ẹ̀yin MC wa ẹ̀yin lẹ ṣètò ohun bó ṣe tọ́ bó ṣe yẹ Búkọ̀ yìí mi Dóyin Búkọ̀ yìí mi Dóyin òṣèré ní gbajúmọ̀ gbajúmọ̀ lòṣèré o wọ́n tún ti gbóṣèré kúrò ó ti di gbajúmọ̀ gbajúmọ̀ lè tó wá gbogbo gbajúmọ̀ ìlú o ètò wá gbajúmọ̀ onímọ́tò ètò ọmọwé tó jẹ́ gbajúmọ̀ òṣèré tó jẹ́ gbajúmọ̀ ọba tó jẹ́ gbajúmọ̀ gbogbo òjòyè tó jẹ́ gbajúmọ̀ Kúkọ̀ yìí mi Adédoyin lórí DSTV ètò wa ní gbogbo tẹlifíṣàn ni master of ceremony madam Africa Magic Dóyin Kúkọ̀ yìí o tẹ́ bá fẹ́ ṣe gbéyàwó ẹgbẹ́ olóòtú ètò gbogbo ẹ̀ ló ń ṣe bàbá wa ń ṣọjọ́ bí ẹ wo bó ṣe gbé gbogbo ẹ̀ kalẹ̀ pẹ́mpẹ́m ó kàwé ó mọ̀wé ó gbọ́ Yorùbá gidi kódà ó tún sọ Hausa Dóyin Kúkọ̀ yìí tún gbọ́ Ìgbò gan ètò ńlá o ètò Dóyin Kúkọ̀ yìí o Adédoyin Kúkọ̀ yìí o ètò Adédoyin Kúkọ̀ yìí o Adédoyin Kúkọ̀ yìí o ètò gbajúmọ̀ gbajúmọ̀ lètò ètò ní gbajúmọ̀ lètò ètò tún ní gbajúmọ̀ olówó ìwọ ọmọ kó kọ́kọ́ jírí lówùrọ̀ yìí Dóyin Kúkọ̀ yìí o ẹ pè wọ́n sórí aago 2304229 Yèyé Kúkọ̀ yìí ṣe gan ẹ kú ìnáwó wa ìyá mi ń bẹ nítòsí màmí Adébísí cash madam mi cash woman cash mommy cash mommy cash madam mama honorable mama Presi sport club fọ́mà tó gbé lélẹ̀ mú ti wù mí ti ń kọ́. Dẹ́lẹ́dẹ́lẹ́ bára mi
ìyá ọba ayétòrò. olúwo ní kí yín ọlọ́jọ́ bí ní kí màmá wa a ṣe ìṣàmọ́dún. Dèdí òṣèré lábísí adé ọmọọba ní. Cash woman, cash mommy. Cash grandma. Wọ́n ní kí n kí kábíyèsí òkú kẹ́nu mi ọmọ àbàjá ní dùbù. Àbàjá ní dùbù ọmọ òkú kẹ́nu bàbá kẹ́pẹ́ fún wa. Adé apẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọ̀pá lẹ̀kẹ̀tẹ̀ fi hàn kò ní í ṣe. Ìgbà ọdún ọdún kan ni. Aláké Ẹ̀gbá ẹ̀yìn ni bàbá wọn. Wọ́n bá ń fẹnu mẹ́nu ní wọn ò mọ̀ náà. Bàbá wa Gbádébọ̀ bàbá mi wọ́n fẹnu mẹ́nu ní wọn ò mọ̀ náà. Elégbò wọn ń sàbìlù pé kí dókítà ó kú. Wọ́n fẹnu mẹ́nu wọn ò mọ̀ náà. Ẹnìkan yéé fọwọ́ sọ̀yà síwẹ̀ mọ́. Ọba Gbádébọ̀ mi o. Bàbá fún mi lówó. Mo ṣí fìlà forí adé bá mi. Òkú kẹ́nu ẹ ṣé mo dúpẹ́. Balógun Sẹ́ríkì Ẹ̀gbá ń gbọ́. Bẹ́ẹ̀ bá rí Balógun ẹ máa rí Sẹ́ríkì Ẹ̀gbá. Àwọn méjèèjì wọ́n kù fọmọ ènìyàn ṣe. Ẹ sì ti kú ìpalẹ̀mọ́ sátidé tó ń bọ̀. Ẹ̀yàn máa bí lẹ́jọ́rú o. Bẹ́ẹ̀ bá jàyé títí ẹ má gbàgbé bá mi ikú fi mí lẹ̀ o. Mukushina ikú fi ilẹ̀ ikú fi mí lẹ̀ bàbá kú fi ilẹ̀ o. Àrò Ẹ̀gbá kì í ṣẹgbẹ́ ọba ìlú yín. Àrò ẹ wo bàbá etí o Adébíyì bàbá etí o bàbá etí o bàbá etí o. Bàbá etí, bàbá etí. Ṣé bó wá lọ́hùn ló fàlàfíà jọba. Madam Fọláṣadé ẹ̀kú kalẹ̀ òjò. Ìyálọ́jà gbogbogbò gbogbo Nàìjíríà pátápátá. Ọmọ Jagaba mi ọmọ Tinubu. Ọmọ President Bójìlọ́lá ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ọmọ Jagaba mi ọmọ Tinubu Afọláṣadé Òjó yèyé ọjà o.
Emmanuela mi ọmọrọ̀pò ẹkú ìnáwó àbúrò wẹ̀ mímọ́ ẹ̀gbọ́n kan làwọn Babátúndé. Babátúndé civil servant civil officer mi. Last born na Debi Babátúndé. Àjọkẹ́ Adé mi ò ọmọ olódòdè. Ọmọ kan bí Adé mi Jagaba Tinubu. Afọláṣadé mi aya Òjó ọmọ Àkànbí. Ilé ọmọ olódòdè. Ọmọ rọ̀pò ní kí ẹ Aláwọ̀ Adé. Manuela ní kí ẹ Àjọkẹ́. Ó ní ẹkú àdúró ti ìtòun o. Ẹ máa lẹ́mìí gígùn àtàláfíà tó pọ̀ Adéjọkẹ́. Ọmọ Madam Tinubu èyí tí ó sì láyé mọ́ girama kọ́bọ̀ ọlọ́run bá wà fọ̀rùn kẹ́wọ̀n wá mi. Kúkalẹ̀ kúbúrẹ́ Adíjà tún kúbúrẹ́. Kúkalẹ̀ kúbúrẹ́ Adíjà tún kúbúrẹ́. Kúkalẹ̀ kúbúrẹ́ Adíjà tún kúbúrẹ́. Kúkalẹ̀ kúbúrẹ́ Honorable kúbúrẹ́. Adíjà ẹni ọlọ́run pé ga kò ṣe rẹ̀ nílẹ̀ ẹ̀yẹ lérí Adíjà kò fọ́ra mọ́ o. Ẹni ọlọ́run pé ga kò ṣe rẹ̀ nílẹ̀ ẹ̀yẹ lérí Adíjà kò fọ́ra mọ́ o. Olóṣèlú làwọn ẹ sí kúbúrẹ́ o olóṣèlú làwọn ẹ sí o. Iṣẹ́ téèyàn bá mọ̀ ló lè ṣe olóṣèlú làwọn ẹ sí. Olóṣèlú làmọ̀ ẹ́ sí. Àdíjà olóṣèlú làwọn ẹ sí. Orí tó kẹ́ ẹ. Olóṣèlú làmọ̀ ẹ́ sí. Àdíjà o. Olóṣèlú làmọ̀ ẹ́ sí o. Iṣẹ́ téèyàn bá mọ̀ ló lè ṣe olóṣèlú làwọn Làmọ̀ ẹ́ sí. kéfọ́ kúbúrẹ́. Àdíjà tún kúbúra kéfọ́ kúbúrẹ́. Ẹ wo fún mi láyọ̀ mi àfọ̀pẹ́nu. Ó ń pẹ̀lú kúbúrà tù Àdíjà ọlọ́ọ̀rẹ́ o. Wà lówó wà lókìkí bí Àdíjà tún kúbúra. Èdè òṣèré Cashwoman. Ó ṣe fún mi láyọ̀ ṣàbẹ̀sì Ṣàgám. Àwẹ̀ tí fànà dá wọn ní sẹ́yìn. Ṣé kò dá bẹ́ẹ̀ ni? Gẹ́gẹ́ máa sọ fọ́lọ́wọ́n ọba ń tá fẹ́rẹ̀. Ẹni bá ń bọ̀ lọ́wọ́ ọba sọ̀rọ̀ lójoojúmọ́. Ọlọ́wọ́n ọba kì í kọ́ tí ikùn sọ̀rọ̀ wọn. Àdíjà tún máa fòyà o. Àdíjà tún máa fòyà. Èmi tí
ń sọ fọlọ́wọ́n bá ìláyé. mo fẹ́ kí Kúbúrà ó gòkè Àlàó. mo fẹ́ kó lọ sàbùjá. bó ṣe rẹ́pù ni bó ṣe sínétọ̀ ni. ìbáṣepọ̀bìnrin ṣe gọ́vnà Àlàó ní gbogbo south west wa ń bí. mo bá gbàdúrà gómìnà fún. kí lọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe ó Adija kí lọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe. Kúbúrà tù mí o ọ̀nàrẹ́bù. orí tó kẹ́yà dé mi Àdíjà. ẹ̀yẹ̀ wo Mr. láti yóò sọ òfun. ó náwó Àdíjà Kúbúrà orí tó kẹ́. ilẹ̀ fún mi láyọ̀ mi o. ẹ wò wọn ìjọba dàpọ̀ ìjọba dàpọ̀ APC lónìí ìlú àwọn tí mo àwọn tí mo. ẹ̀wọ̀n gbọ̀ngàn orí mi ń ná. ọ̀pọ̀ adéró ń kẹ́ mi ọ̀rẹ́ bàbá ráfíà. ìmúlẹ̀ ọ̀nkúyọ̀mí pírẹsidẹ́ǹtì gbogbo Tampa ìyànjó bí ewé. àjọ bí ewé ọjọba ọrọ̀ owó he. Àdíjà tí bó ṣe ṣe ni ó máa ṣe. orí ọmọdé orí àgbà tó ń fún lówó agbé ẹdẹ pò ọlà agbé ẹdẹ bíi tó ń fẹ́. Kúbúrà tù Àdíjà àti Fúnmiláyọ̀ mi ẹwà àwọn méjèèjì ẹgbẹ́ tó kù ń gọ́. ẹ̀jẹ̀ aláwo mi jẹ́jẹ́ sí ẹgbẹ́ ẹ̀jẹ̀ aláwo mi ṣàfihàn ẹgbẹ́ tó kù ọmọ wọn lówó dé. yèyé fún àmì náwó ẹ̀gbọ́n fún mi láyọ̀ mi yèyé 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 yèyé. aya wọn lè Òkè Ìbàdàn nílé Olúyọ̀lé. Ìbàdàn máa jà bó ṣe kára wájú lẹ́rú. Rẹ́mọ̀ nílé àwọn yèyé. Ìyá Obama ló ń jó ìyá Obama ń jó. ẹ ò fún mi láyọ̀ ń jó Àdíjà Kúbúrà orí tó kẹ́. ó ń gbé bọ́dì lọ́wọ́lọ́wọ́ Kúbúrà sórí tó kẹ́ gbé. Òkè Ìbàdàn yèyé ìlú àmì. ẹ̀gbọ́n Manuela ẹ bá mi kọ́ ọmọ dáadáa Manuela o. ẹ̀gbọ́n Manuela o. ẹ̀gbọ́n fún mi bèbí. ẹ̀gbọ́n lórí ọmọ Bọ́láńlé Àlàkẹ́ adé mi. àyà kábíyèsí ọba Sàbúrì mi àgùrà lè èdò. àyà kọ́sítọ́mù ọ̀fíìsà mi kó tó jọba. ayọ̀mọ bàbá royà
kò ní bàjẹ́ fún Àlàkẹ́ Adé olórí tiwa ní. olórí ọba Àgùrá o. olórí ọba Àgùrá. olórí ọba Àgùrá. yèyé lúwà ló ní kí wọ́n. yèyé fùwà ló ní kí wọ́n. ìyá ọba mà olórí mo rọ́wọ́ yín o. olórí Àgùrá. olórí mo rọ́wọ́ yín. ìlẹ̀wọ̀ olórí Àgùrá. ọba tó ṣẹ̀ṣẹ̀ jẹ ìṣojú mi ló ṣe. ọba alákẹ́sàdúrà sí ọba òkú kẹ́nu ọba gbádébọ̀ kèrèwú jígí àdàbà ní sẹ́gi àdàbà ní dùbù òkú kẹ́nu bàbá wa àdé apẹ́ lórí. mo kí Balógun Ẹ̀gbá àtọ́ba tẹ́lẹ̀ kan tó dé ládé. mo kí Balógun Ẹ̀gbá àtọ́ba tẹ́lẹ̀ kan tó dé ládé. ẹ mọ̀ pé kò sórí ìṣà ẹ̀yin mọ̀dé wọ̀nyí o. ilé Balógun là ó fọ̀rọ̀ sí 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 o. ẹ mọ̀ pé kò sórí ìṣà ẹ̀yin mọ̀dé wọ̀nyí o. kò sórí ìṣà tí ó ṣe bí o. ogun lágbẹ̀dẹ ooo. ilé Balógun ooo. ilé Balógun rẹ̀. gbogbo ìgbò ilé Balógun la ó fọ̀ ọ̀rọ̀ sí o. àtọ́ba tẹ́lẹ̀ Balógun bàbá ẹ̀ Balógun ni. àtọ́ba tẹ́lẹ̀ Balógun bàbá ẹ̀ Balógun ni. ìgbòyìn abilé jọrù o. ìgbòyìn abilé jọrù o. láti wáre wá ṣe báwọn lónìí. láti wáre wá ṣe báwọn lónìí lẹ̀. ìgbòyìn o. ìgbòyìn abiléjò ẹ̀yọ́ wọn gbòyìn àṣeṣe náà òní lè ṣe. ẹ̀yọ́ wọn gbòyìn àṣeṣe náà olórí. kẹ́nìyàn wo gbé iṣu ṣuṣu kọ́lọ́hún wo fọ́ bọ́lọ̀ wọn o ẹ̀mọ́ra bọ́ láṣọ lọ ìgbò iná wọ́n àwẹ̀ o. ọmọ tálí ìgbà ẹbí ẹ̀sùn sẹ́yìn bọ́mọ abilé tòru bá náwó tọ́ bá náwó ìrọ̀
ìrànlúṣàbí ìmà lónìí ìgbè tó fi dé mọ́ òwe dájọ́. ìyá látẹ ayaba lógun ìyá látẹ ìgbè ayaba lógun Ẹ̀gbá ṣìfàtàbà tẹ́lẹ̀ balógun ìyá látẹ nígbẹ̀yìn yóò ẹ̀yin ọmọ ọ̀gbẹ̀yìn àṣeṣe náà kò ní lè ṣe ìgbẹ̀yìn àṣeṣe náà kò ní lè ṣe kéèyàn wo gbẹ̀yìn ṣuṣuṣu bọ́lá òun fọ bọ́lọ̀ yìí ẹ̀bọ̀ra abọ́láṣọ́ lọ ìgbẹ̀yìn náwó àfẹ́ o ìyẹn ló jago ọmọ tálí ìgbà ẹbí ẹ̀sùn sẹ́yìn bọ́mọ abílẹ̀ jòrú bá ná bọ́n bá náwó ìrànlúṣàbí àlóní ìgbè tó fi dé mọ́ òwe ó dájú. wáré wá lọ́dẹ pàfó. gbogbo ìmọ̀gún àrò gbogbo ìbàfò sábà sọ̀nà aṣíwájú ìyá alájẹ gbogbo pèyìn ní tí ilé toko Shabas grammar school ló ṣí iléeṣẹ́ ńlá sí àwọn tí ìlú London ló ṣe wọ ẹ̀wọ̀ Shabas ọ̀nàmì lọ́wọ́lọ́wọ́ ìyàwó mẹ́ta àyà akínrọ́gùn mẹ́ta akínrọ́gùn ìgbẹ̀yìn. àwọn awomọ̀rọ̀ òun rọ́pò ara mi balógun máa wọlé máa rọra ẹ̀yàgò lọ́nà bàbá ń bọ̀. ìyá tó àjùdá mi àwùtà okùnà wo mi ìyá àwùtà ìyá alátẹ òjijó sẹfẹ aláwo ìyá alátẹ òjijó sẹfẹ aláwo ṣìfàtàbà tẹ́lẹ̀ àwọn náà sọ̀gbẹ́ ìdẹ̀yọ kan ṣo ẹni máa kẹ́ ẹbí jọ bàbá arábíà owó ńlá ló fi iná ní bàbá òkèrè bàbá dẹ́kun lè ṣe fi hu aláwọ̀ adé àtọ́bà tẹ́lẹ̀ bá mi pàtàkì balógun Ẹ̀gbá. ọba aláké ló fi wọ́n joyè balógun oyè ńlá ni oyè pàtàkì chief káfílẹ̀ mi àrò ńkọ́ àrò ẹ̀kú kalẹ̀ bá mi pàtàkì ó níbi tó pọ́pọ́pọ́ bí tó bá ti ya ẹ fi lẹ̀ ẹ má gbọ́rọ̀kọ́rọ̀ déwájú wa àrò àrówọkùnrin ogun àrókọ Aláké Ẹ̀gbá kọrin balógun kan Aláké Ẹ̀gbá kọrin àti sẹ́ríkì Ẹ̀gbá oníbàjẹ́ Àlàwọ̀ Adé ò kọrin gbogbo yín ẹ kú ìnáwó torí mo rọ́pò Emmanuel àmì ọkùnrin obìnrin ogun
Ididis rọ́pò Ididis rọ́pò Ididis mọ̀rọ̀ rọ́pò iyọ̀. ọmọlẹ́gbẹ́ ọmọlámbò àyíṣàtú mi ohun mi o. ọmọ bàbá ológun ẹ máa kẹ́dẹ̀ kú ọjọ́ 3. Manuela o, Manuela o, Manuela o, ọmọ rọ́pò Manuela, ọmọ rọ́pò, ọmọ bàbá 80. ọmọ bàbá tẹ̀sí, ọmọ olúwo tẹ̀sí. wọ́n náwó ọmọdé rọ́pò lọ́wọ́lọ́wọ́. ṣeréṣeré ọmọdé ọ̀dọ́mọdé rọ́pò lẹ́wọ́ tìrì ẹ jẹ́ ká lọ sọ gbà bàbáráfíà. ọmọ olúwo tẹ́sí ọmọ olúwo ìbarapá àtàfin àgbàgbà mi ìgànmìgàn anìkànjọ́ òun ẹkùn kò tí jẹ́ kọ̀tọ̀kan bá wà mí sí i àbúrò wẹ̀ mí mọ́ àbúrò túndé àdé mi ẹ̀gbọ́n túndé àdé mi bàbá túndé. sẹ́rí bèbí o sùwìtì mi o. yeye oge ọlárẹ̀wájú lárẹ̀wájú ni yeye oge èèyàn ayínbá aya ayínbá Ganiyu Adams ẹ wo yeye náwó ṣẹ̀fíù wà láwo yeye oge èèyàn sì sí sẹ́rì ọmọ ni sẹ́rì bèbí ọmọ rẹ̀ sì tó ṣe òyìnbó ní sẹ́rì mi. ẹyẹ fọ̀rọ̀ yeye oge tí wá ṣeré yeye oge wa ó dúró gírí yeye oge wa ó wà bí ẹwà o ta ló ń fọ̀rọ̀ yeye oge tí wá ṣeré o ta ló ń fọ̀rọ̀ yeye oge tí wá ṣeré. bọ́lá bèbí mi sùn tí ó ná àjọkẹ́ bèbí mi ìyá lọ́jà máa jó. bọ́lá bèbí mi sùn ìtìná o. àǹtí sẹ́rí o ẹ̀wọ̀ sẹ́rí. èèyàn bọ́lá bèbí èèyàn lè di ìyàbọ̀dé. èèyàn bọ́lá bèbí èèyàn sísí ìyàbọ̀dé oṣooṣù. wọ́n ń jójú àlàláwọ̀ bọ́lá ńlẹ̀. wọ́n kẹ̀dẹ̀ náwó ṣẹ́fì ìhù bọ́lábọ́lá. Oya jó ọmọge bọ́lá, jó ọmọge bọ́lá. Àbọ̀lì bébì bọ́lá mi o. Bọ́lá 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 bọ́lá. Èèyàn ti Yábọ̀ dé bèbí. Èèyàn ti Ṣẹ́rì bèbí o. Ṣẹ́rà wọn mẹ́tẹ̀ẹ̀ta. Ọ̀rẹ́ ni wọ́n. wà ó láfojú ni. nígboro Èkó
nígboro èkó èèyàn ni wọ́n jẹ́. Ìyábọ̀dé ọmọ bàbá mẹ́dísìn ni o ọmọ bàbá olóògùn òyìnbó ó ṣe Bọ́láńlé Ìyábọ̀dé bèbí ọmọ bàbá olóògùn òyìnbó ẹ máa wo Ìyábọ̀dé bèbí o ó náwó ṣẹ́fì wàlà o àbúrò jẹ́jẹ́ iṣẹ́ aláàjì bàbá ráfíà ta ló sọ pé kò sí ijó wà lẹ́sẹ̀ yẹn. ijó àlàó tán ti ń jó láti ilé wèrè wọ́n ti ń jó mọ̀mí èdè ọ̀sẹ̀ mi náwó oyeye o. Cash Mommy wọ́n ń jó ẹ wo Cash Mommy wọ́n ń jó màmá ti ń jó tipẹ́tipẹ́ láti kékeré màmá ni màmá ti ń jó fine woman big mommy grandma ìyá ńlá yá ìyá ńlá yá ìyá lọ́jà o ọmọ àkànbí ìyá lọ́jà o ọmọ àkànbí ọmọ àkànbí ọmọ olódòdè ọmọ àkànbí o ọmọ olódòdè àyà òjò ayọ̀nàlẹ́bù mi ọmọ olódòdè Àfọláṣadé ọmọ olódòdè Àfọláṣadé ọmọ olódòdè ọ̀pọ̀ àlàáfíà fún ẹ ọmọ olódòdè ọmọ pírẹsidẹ́ǹtì lọ́la ọmọ olódòdè ọmọ pírẹsidẹ́ǹtì lọ́la ọmọ olódòdè Fọláṣadé ọmọ olódòdè èní là ó mú o ọ̀la là ó mú o Àjọkẹ́ ẹnu 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 wọn o ẹnu wọn á yá o ẹnu wọn ẹnu wọn Ṣadé ẹnu wọn o ẹnu wọn á yá o ẹnu wọn ẹnu wọn ẹni bá ṣe àsọ̀rọ̀ ẹ ẹnu wọn o ẹnu wọn á yá ẹnu ẹni ṣe àsọ̀rọ̀ ẹ ẹnu wọn o ẹnu wọn àyà ẹnu wọn ẹni bá ṣe àsọ̀rọ̀ ẹ Ṣadé ẹnu wọn o ẹnu wọn àyà ẹnu wọn. ọmọ àkànbí my father ọmọ olódòdè. ọmọ àkànbí my daddy ọmọ olódòdè ìyá mi máa wọlé Cash Mommy. Mama empty mama honorable dẹ̀lẹ̀dẹ̀lẹ̀ bara ìyá ńlá yá ìyá wọn ìyá ńlá yá wọn bí màmá ṣe ń gbàgbà tó wó fáyín sí ni going to 90 màmá ń fáyín sí ni àwọ̀tọ́ lọ́hún fún ẹ kò ní ṣá àwọ̀tọ́ lọ́hún fún ẹ kò ní ṣá o. bó ń ṣe fàárí ẹ ò gbọ́dọ̀ bá wí o àdìjà kúkúrẹ́ bó ń ṣe fàárí ẹ ò gbọ́dọ̀ bá wí o. ọkùn tí mi a máa tó ṣe ètì fún bàbá tí mi American man ó ti dọmọ Canada ọmọ Toronto 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 ọmọ Toronto ọba nímọ̀dé ọmọ kóró ọmọ tagbata ọmọ lẹ́kọ́ lẹ́dùn lọ́ba Sunday ọmọ tímì
Sunday tí mi ò Sunday tí mi ná. Sunday tí mi ò ẹ wo Sunday tí mi ló náwó ọmọ tí mi ẹ wo Sunday ọmọ alálùbáríkà jẹ́ntúmá mi Sunday ọmọ dáadáa ẹ̀kọ́ ọmọ tí mi tó náwó. ọmọ nkú tí mi ẹ bá mi kọ́ ọmọ rẹ̀ Sunday tó ná mi ló sásọ̀nà èwo lè wo. Sunday tí mi Sunday. Sunday tí mi ó Sunday. Tí mi Sunday ó Sunday tí mi ó. Tí mi Sunday ó Sunday tí mi. Tí mi Sunday ó Sunday tí mi. ọmọ bàbá etí o. ọmọ bàbá etí o. Sunday tí mi. Toronto ló wà o. Tí mi Sunday. Toronto ló wà o. Sunday tí mi. ẹ̀jẹ̀ mi ni. Tí mi Sunday. èèyàn mi ni. Sunday tí mi. Tí mi Sunday o. Sunday tí mi. ó fowó dọ́là àbá mi jẹ́. ó fowó dọ́là àbá mi jẹ́. ó fowó dọ́là àbá mi jẹ́. Sunday ló ná dọ́là fún mi. kì máa ṣe $1 tó ń ná. eléyìí $50 ni owó yàtọ̀ síra wọn. ọ̀bà ní mòde ọmọ mòde ń dera wọn. àjèjì kò bá mọ ọ̀bọ̀n bá rìn ọmọ òdòmọdóyà ó rojú ẹnu ẹ̀ ó járe. ìyá ń gbà wájú lé ọmọ ẹ̀ ń gbà ìyá ń gbẹ̀kúlé ọmọ ẹ̀ ń gbà ọmọ ìwọ̀n ẹ̀ lé ọmọ ìwọ̀n ẹ̀ ó dé. ọmọ àjèjì ọba ikó bá mọrin ọba àríyá máa jù sọ́ọ̀gbìn ọmọ kúrò wa ọmọ tagbata ọmọ lẹ́kọ́ lẹ́rù lọ́ba onímọ̀dé kòrò wa adé o ọba kòrò wa adé o. kí là ń bọ̀ lọ́ba kòrò wa là ń bọ̀ Lọ́ba kóró wa. kí là ń bọ̀ lọ́ba Kóró wa là ń bọ̀. Lọ́ba kóró wa. kí lẹ̀ ń jẹ lọ́ba kórógbé kí lẹ̀ ń jẹ lọ́ba Kóró mi. kí là ń bọ̀ lọ́ba kòrò wa kí là ń bọ̀ lọ́ba. Kóró wa. ọba ìdí ọmọdóyà ó dọ́mọ àtìyá ó dọ́mọ àtìyá ó rọjò ẹnu ẹ̀ ó jàre. ìgbà tó rọjò ìgbà tó rọjò ìgbà tó rọjò tó rọjò ó rọjò ẹnu ẹ̀ ó jàre. ìyá ń gbowó kó ọmọ ẹ̀ ń gbà ìyá ń gbà wájú lé ọmọ ẹ̀ ń gbẹ̀ ń gulé. ọba kòrò wa dé o onímọ̀dé kòrò wa dé o. Ọba kóró wa adé o. onímọ̀dé kòrò wa ò wá dé o. Ọba kóró wa adé o. onímọ̀dé kòrò wa dé o. Ọba kóró wa adé o. Manuel o. Mama jọba má jọba lọ Olúwa. má jọba lọ Olúwa. ọba tá ò lè rọ̀ lójú alágbára tá ò lè ṣẹ́gun ní. ìjọba rẹ̀ dùn mọ́ mi yéye o. má jọba lọ Olúwa. ẹ lálùjọ fúnra kò ọmọ fẹ́ jó. ẹwọ mọ́rọ̀ tó mi Manuela o. Adékúnlé ẹwọ mọ́rọ̀ tó mi Manuela o. ojú burúkú oníwò ẹ̀ Manuela. ẹni bá fẹ́ fojú burúkú ẹ̀ ojú ẹ̀ yàn fọ Manuela mi. ọgbà ṣàlọ́mọ àtó ń ta ṣeréṣeré ọmọdé
ìwọ̀n tó bá dálé ewé ilẹ̀ o wàrà kídà kidis kidis Manuela ọmọge ọmọ olúwo ní tẹ̀sí Emmanuela omidan ilẹ̀ ọmọ olúwo ní tẹ̀sí Emmanuela ọmọge oúnjẹ gbá lálàwo ó náwó sẹ́fẹ̀ kọrinkọrin fún mi láyọ̀ náwó Emmanuela lọ́wọ́lọ́wọ́. ọlọ́wọ́n bá rí inú ẹ̀ o Emmanuela Fàṣẹ́gun táwa rẹ̀yìn òdì yóò dá mi lójú Emmanuela mi o. bí mo bá rí fún mi láyọ̀ máa bèrè ẹgbẹ́ tó kù ìjọba dàpọ̀ ìjọba dàpọ̀. police officer mi nù area commander mo gbà fún officer mo bẹ́rìbẹ́rì Musiliu ló nà Musiliu officer o. ọ̀gá police officer tó dúró kiri. ẹ̀wọ̀n ọ̀gá police officer tó dúró kiri Musiliu mi tó ná. ọmọdé pé ìjà máa wọlé o ọ̀rẹ́ mi kúnlékúnlé. ìmúlẹ̀ bàbá láti yọmọ ní. police officer mi ẹ̀yẹ̀ wo Musiliu tó ná. Musiliu yóò ṣòwò ó náwó ṣẹ̀fì ìwúdẹ́kúnlé eré akọ ọ̀mádà ló òkèlè ó ẹ̀gbá lọ́mọ àtògbé ń ṣiṣẹ́ àwọ̀ mi ó èèyàn lámùtú èèyàn Wálé Abbas yẹ́mi ìtàn jẹ òdà yẹ́mi ìtàn jẹ òdà yẹ́mi ìtàn Dékúnlé yétọ́ mi ìjẹmọ́ bàbá olúwo ìjẹmọ́ mo rọwọ́ yín àrò ẹ̀gbá kúfì ilẹ̀ bá mi ilẹ̀ o ṣe báwọn náà ní ọ̀lù ńlá tó ń bẹ nínú wọn ó sì òkè sẹ́ńtà òkè sẹ́ńtà o ẹ̀yàn ọmọ jẹ́mọ̀ àkómóyìn ni wá àkómóyìn ni wá ẹ̀yin ará tàgé ẹ̀yin lọ́mọ onílẹ̀ àkómóyìn ni wá óyá óyá. Àkómóyìn ni wá, àkómóyìn ni wá, ẹ̀túnbẹ̀ àkómóyìn ni wá, àkómóyìn ni wá. Ará tàgé ẹ̀yin lọ́mọ nílẹ̀ Àkómóyìn ni wá. Wálé Yémi ìtàn ònà o bẹ́ẹ̀ làgbákin ọmọ lọ́ta odò ọmọ ẹ̀rẹ́dẹ́dẹ́ ẹ̀wọ̀n mi mìíràn ká gbà ọ̀tà ọmọ eléégún nìyí ọmọ bàbá etí ẹ̀gbọ́n mo rọrùn pò mí o ṣeun ẹ̀yàn wo Yémi ìtàn ònà o ọ̀rọ̀ ọ̀tà ọmọ ọ̀gọ́mọdé ọmọ sàlàkọ ọmọ Davis ẹ wo Fẹ́mi press ẹ wo Fẹ́mi bẹ́ẹ̀rì ìṣòwò ẹ wo press tó náwó akọ̀wé tó kọ̀wé lówó yé ẹ wo Fẹ́mi Davis mi ìdèlè gbòǹgà ọmọ mi jẹ́ Davis mi ọ̀run ẹ̀yẹrẹ
kó lórí dorí ẹ̀ mú o ilẹ̀ ń yọ̀ ọmọ sàlàkọ̀ ń náà ó ṣe fi hù ọmọ lọ́tà odò àbúrò bàbá rábíyá ọmọ sàlàkọ̀ bàrúwá ń kọ́ pírẹsidẹ́ǹtì làbújá bàrúwá èèyàn làwọn ṣe fi hù kọrinkọrin kúnlẹ̀ tàtàyà lálùmọ́lẹ̀ kátó lè lálùyọ ìgbà tó ti ń relé ìwé náà ti ń gbéṣẹ fíhù sókè ìgbà tí wọ́n tún kàwé tán tó tún ṣiṣẹ́ press wọ́n tún gbéṣẹ fíhù sókè wọ́n ń sọ pé ògo Olúwa ni ẹ gbọ́dọ̀ wò ògo Olúwa ni ẹ gbọ́dọ̀ dànù. ẹ wo Fẹ́mi David ìsọnáwó bàbá olóyè lọ́tà tó ń ná mi lówó ilé ọmọ Adéníjì kábíyèsí ló fi ẹjọ́ ọba láńlẹ́gẹ́ káàdé pẹ́ lórí ọba láńlẹ́gẹ́ kíbàtà pẹ́ ẹlẹ́sẹ̀ ọba láńlẹ́gẹ́ àgbàkín gbogbo ọ̀tá ta ló bá mi rí bọ́bọ̀ yẹn àgbàkín gbogbo ọ̀tá ọmọ lọ́tà òdòrè ọmọ lọ́tà òdòrè Adéníjì mi màmá rè ọmọ lọ́tà òdòwò ọmọ lọ́ta odò ọmọ lọ́ta odò ọmọ lọ́ta odò ọmọ lọ́ta odò Adéníjì mi màmá rè ọmọ lọ́ta odò ọmọ lọ́tà òdòwò màró dẹ̀dẹ̀ ọ̀mí. àrò ajagajìkì ọkùnrin ogun èèyàn sàlàkọ àsìkò ọba láńlẹ́gẹ́ gbogbo ọmọ kékèké ló ń fa sókè tó ń fi wọ́n joyè ẹ wá gbogbo rẹ̀ ọ̀tà bó ṣe ń dùn nísẹ́yìn ọ̀pá òwúlá fi wé kúnlé ọlọ́wọ́n bá má fi kú ìyàyìn àgbákin máríwó 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 túyáyá ọmọ ẹyẹ bá máríwó túyáyá àṣé ìwọ mọ̀ ìwọ mọ̀ ìwọ mọ̀ alàgbà alàgbà ọtí yìí dùn ó ṣe ọtí yìí ń pààyàn ọtí yìí dùn ó ọtí yìí dùn ó ọmọ ẹyẹ bá ẹtí yìí dùn ọtí yìí dùn ó alàgbà alàgbà èyí ẹ̀rí ẹ̀wí èyí ẹ̀rí ẹ̀rọ ọmọ ẹ̀yẹ bá ṣe ń ẹgbẹ́ kó ṣe. ẹgbẹ́ kó ṣe ohun ẹ̀rí ẹ̀rí ohun ẹ̀rí ẹ̀rọ ohun ẹ̀rí 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 ohun ẹ̀rí ẹ̀rọ. ọmọ iyọ̀ ṣe ń ẹgbẹ́ kó ṣe. ọmọ pẹ́sẹ̀pẹ́sẹ̀ ọmọ iyọ̀ ló ń jó. ìkànnmọ́dé ọmọ afẹ́lẹ́ já. ìkànnmọ́dé ọmọ afẹ́lẹ́ já. a lè máa wẹ́ẹ́gùn gbogbo ẹ ò lè wó tiwa. a lè máa wẹ́ẹ́gùn gbogbo ẹ ò lè wó tiwa. a lè máa wẹ́ẹ́gùn gbogbo ẹ ò lè wó. a lè máa wẹ́ẹ́gùn gbogbo ẹ ò lè wó tiwa. ọ̀jẹ̀ ló lò pé. bàbá wa ló lẹ́gùn òbílẹ̀jẹ́ tí mo bí rí wọ́n gbalẹ̀ lóru o. a lè máa wẹ́ẹ́gùn gbogbo ẹ ò lè wó tiwa. ẹ lè máa wé. a lè máa wẹ́ẹ́gùn gbogbo ẹ ò lè wó
ẹ lè máa wé ẹ lè máa wé ẹ lè máa wé gbogbo ẹ ò lè mọ tiwa. ọmọ bàbá débi ìnáwó mi lọ. màmá Bólú ná mi lówó ẹ̀wò lọ́ládé lọ́ládé màmá Bólú ti fẹ́. màmá Bólú ti fẹ́ mi ẹ̀wò lọ́ládé. ẹ̀wò màmá Bólú ti fẹ́ mi ẹ̀wò lọ́ládé. ẹ̀wò màmá Bólú ti fẹ́ mi wọ́n ná mi lówó Bólú wá ti fẹ́. màmá Bólú wá ti fẹ́. àdìkì ìṣáyà máa jó ẹ̀tọ́pá bọ́ọ̀lù fún wa ẹ̀fà lùjó alẹ́. Bátúndé bínú tán o ó yẹlẹkẹlẹ ọrùn ó tún bá gbádá. ọmọdé bí ọmọlúwo ti tẹ́ sí ọmọlúwo wá sápẹ́ ọ̀la mi ò ṣeun o. ọmọ sápẹ́ lọ́tún ọmọ sápẹ́ lọ́sì ilé olúwo wá gbágbá mi gọmigọmigọmigọm. ọmọ nìkan jẹ́ ohun ẹkùn ọmọ ṣòwò mi ṣẹ́gẹ́ o ọmọ ṣòwò mi ṣẹ́gẹ́. èèyàn kando somi àlàwọ̀ adé ṣẹ́gun ṣòwò mi ọ̀nàrẹ́bù ṣòwò mi ṣẹ́gun ìjìnlẹ̀ gangan ṣàṣẹ́gẹ́ èwo lè wo. Oliyo, pọ́mpìyàn. èèyàn ti bí Fádérí mi àdánwò díà ajagun làwọn ọmọ ní ìlà ọ̀rọ̀gùn ọmọ ní ìlà ọ̀rọ̀gùn fújì rè o fújì mèsì fújì rè o fújì mèsì sóní gbọ́ngbọ́n nínú tó sì lóyìn ládùn jáde. When you talk of Fuji music, àwa la ní la fi ṣe bẹ́bẹ́. ẹwà ṣàbí náwó rọ́pò lọ́wọ́lọ́wọ́. ìfùjọwọ́ mi àṣàbí sára òṣà o. àyà sára òṣà wálé àyà wálé sára wọ́njọ́. gbogbo wọn náwó mẹ́rẹ̀pọ̀ gbogbo wọn náwó mẹ́rẹ̀pọ̀ ọmọ rọ̀pọ̀ ọmọ bàbá 80. Happy birthday to you, Sisi Aunty Rọ́pò. Màmá jọba màmá tọ́pẹ́. Tèmi tọ́pẹ́ sára dà mí oúnjẹ. Lọ́lá fine face.
Abisola Adébútú Kẹ̀síntì jó ọmọge Bísọ́lá. ọmọge Bísọ́lá. Abisola Kẹ̀síntì ọmọge Bísọ́lá. jó ọmọge Bísọ́lá. Bísọ́lá Kẹ̀síntì jó ọmọge Bísọ́lá. jó ọmọge Bísọ́lá.